jẹ́ pé èèyàn wà gbọ́n kẹ́nìkan jáde ìta kó lóun ti mọ bàbá àmọ́ mu òun ti mọ ibi tí bàbá rẹ̀ ń gbé bàbá rẹ̀ ò tí ì kú ìjọ kan náà lórí ẹ̀gbọ́n mọ́mọ́ àti mọ́mọ́ tí wọ́n jọ ya fọ́tò tó ní bàbá rẹ̀ nù nǹkan kan ẹ̀yìn kan sí irú èèyàn báwọn pé kẹ́ ẹ gbé lọ bí wọ́n ti ń tọ́jú wèrè kẹ́ ẹ lọ wọ́pọlọ rẹ̀ irú èèyàn bó sì tún wá dúró wájú yín yóò sì tún máa sọ̀rọ̀ ẹ bá máa ní ọmọ ga o kò dá wọ́pọlọ àwọn èèyàn lọ o tọ́pọlọ àwọn èèyàn bá lọ ọyẹ wọn ti pé bàbá yẹn wọn ti bí léèrè pèsè ẹ̀yà wèrè ìbá fẹ́ fi bàbá tiẹ̀ hàn á lọ lé yín bàbá rẹ̀ sọ̀rọ̀ ìwọ náà mọ̀ pé bàbá rẹ̀ ni ìwọ ló ti mọ bàbá ẹnìkan ṣé bó sì gba ọ̀dọ̀ bàbá ń lọ ó sì ń tàbí gbogbo ọ̀rẹ́ àmọ́ torí pé àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣe náà àwọn amokun mẹ́kọ̀ọ́ lọ́pọ̀ náà wọn àwọn ọ̀lọ́pọlọ tí wọ́n ń rò ibi ọba gbé wọn sí òun náà ni wọ́n jókòó sí bọ́ ọba ni wọ́n máa jẹun wọn ò ní jẹun wọn ò ní làákàyè ẹ wo ẹ subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ni wọ́n ń gbowó ẹ kà tẹ subscribe lásán ni ó ti parí. ẹ̀yin wo fídíò ẹ fẹ́ like ẹ fẹ́ comment ẹ fẹ́ share ẹ fẹ́ subscribe báwo lè ṣe ń ṣe báyìí. ẹ nà kó já nà ẹ jọ nà. What is there for you to just like comment and share this video. Please. Like now like. Help us like share and comment. God bless you ẹ jọ ẹ káyì. àǹtí èkó náà gbé wá sí bójú yìí ó lágbára wọn ni ẹni kàn ń wó ìlàtẹ̀ kan.